Aláròyé máa wí o. Àwọn adigunjalè ṣọṣẹ́ l'Árigidi Àkókó, wọ́n pa Yusuf, wọ́n tún jí ọ̀kadà rẹ̀ lọ. Ọkùnrin ọlọ́kadà kan, ẹni táwọn èèyàn mọ̀ sí Yusuf, làwọn adigunjalè kan tún ti pa nípakúpa nílùú Àrigidi Àkókó lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2024 yìí. Aláròyé fìdí rẹ̀ múlẹ̀ láti ẹnu àgbà ìlú kan, ìyẹn Alhaji Ibrahim Klani, pé àárín ojú ọ̀nà Àrigidi sí Òkè Àgbẹ̀ Àkókó nítòsí ilé pásítọ̀ TP Joshua làwọn èèyàn kan ti rí òkú Yusuf nínú àgbàrá ẹ̀jẹ̀ lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó ní ṣe làwọn oníṣẹ́ ibi ọ̀hún dú Yusuf lọ́rùn bíi ẹran kí wọ́n tún tó jí ọ̀kadà tó ń gùn gbé sá lọ lẹ́yìn tí wọ́n pa á nípakúpa tán. Ọ̀gá ọlọ́pàá tẹ̀sán Òkè Àgbẹ̀ ọ̀gbẹ́ni Tajudeen Mutiu, àwọn civil defence àtàwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn kan ni wọ́n padà gbé òkú ọlọ́kadà náà kúrò níbi tí wọ́n pa á sí, tí wọ́n sì lọ tọ́jú rẹ̀ sí mọ́ṣúárì hospital ìjọba tó wà ní Ìkàrẹ́ Àkókó. Alhaji Kìlání ní ó kéré tán àwọn ọlọ́kadà bíi 4 ni wọ́n ti pa nípakúpa bí irú èyí lágbègbè Àrigidi tí wọn yóò sì tún gbé ọ̀kadà wọn sá lọ. Ìṣẹ̀lẹ̀ yìí ló ní ó ti dá ìbẹ̀rù ńlá sọ́kàn àwọn olùgbé agbègbè náà tí púpọ̀ wọn kò sì fẹ́ máa dárìn lójú títì mọ́. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.